ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà etí yín mélòó? ẹ má ṣe lo ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ MTN àti Airtel tó fi mọ́ Glo mọ́ o, kẹ̀sì má ra dátà wọn mọ́ pẹ̀lú. ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ni wọ́n fi ọ̀rọ̀ ìkìlọ̀ yìí léde o. àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ni wọ́n ti rọ àwọn òṣìṣẹ́ wọn àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti yàgò fún à ń ra dátà tàbí à ń ra owó ìpè sí orí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tàbí sí orí láyìn wọn MTN àti Airtel tó fi mọ́ Glo, kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún wákàtí 3 lójoojúmọ́ bẹ̀rẹ̀ láti òní ọjọ́bọ̀ ọjọ́ 13 oṣù kejì ọdún 2025 lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ NLC tó wáyé ní ìlú Lọ́kọ́jà ní ìpínlẹ̀ Kogi ní ẹgbẹ́ náà ti kéde sí ìgboro ayé wípé kí àwọn ènìyàn kí wọ́n dẹ́kun à ń ra dátà àti à ń ra owó ìpè sórí MTN àti Airtel tó fi mọ́ Glo, látàrí bí iléeṣẹ́ MTN àti àwọn iléeṣẹ́ yòókù bí wọ́n ṣe àfikún owó ìdámẹ́ta owó ìpè àti owó dátà. ẹgbẹ́ òṣìṣẹ́ NLC wọ́n fi àìdùnnú wọn hàn lórí bí àwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ kan bíi MTN bí wọ́n ti ṣe àfikún owó dátà tí àwọn ará ìlú tí wọ́n ń rà, bó tilẹ̀ jẹ́ wípé ìgbìmọ̀ tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ wọn ì tí ì jábọ̀ ìwádìí nípa ìjíròrò owó tàrífù ọ̀hún tó gbẹnu sókè jọjọjọ. ẹgbẹ́ òṣìṣẹ́ NLC wọ́n fi àìdùnnú rẹ̀ hàn lórí bí àwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ ọ̀hún bí wọ́n ṣe kó àwọn ará ìlú sínú hílàhílo. ọ̀sẹ̀ méjì ní ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́wàá yìí tí àwọn aṣojú ẹgbẹ́ òṣìṣẹ́ àti ti ìjọba tí wọ́n wà nínú rẹ̀ tí wọ́n fi jíròrò lórí ọ̀rọ̀ náà kí wọ́n tó dábàá ìgbésẹ̀ tó kàn láti gbé. ẹgbẹ́ NLC sọ lẹ́yìn ìpàdé rẹ̀ ní ìpínlẹ̀ Kogi pé àwọn kò ní jẹ́ káwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ kankan kó ṣiṣẹ́ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà láti ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2025 tí a wà yìí tí wọ́n bá kọ̀ láti padà sí iye tí àwọn ará ìlú tí wọ́n ń ra dátà tó fi mọ́ owó ìpè tẹ́lẹ̀tẹ́lẹ̀. níbi ìpàdé tí wọ́n ṣe ọ̀hún ní ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ti sọ fún gbogbo òṣìṣẹ́ láti má lo MTN, Airtel tàbí Glo fún wákàtí 3 lójúmọ́ láàrin aago 11 sí aago 2 ọ̀sán bẹ̀rẹ̀ láti òní ọjọ́bọ̀ títí di ìparí oṣù kejì. ààrẹ ẹgbẹ́ NLC Yọ Àìjáìrò àti akọ̀wé àgbà ẹgbẹ́ náà Emma Ngboja ni wọ́n jọ jùmọ̀ buwọ́lu àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣìṣẹ́ fi síta náà lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe ní Lọ́kọ́jà. ṣáájú ni àjọ NLC ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ àjọ NCC lórí bí ó ti buwọ́lu àfikún owó tàrífù lórí ìpè àti dátà lílò. ẹgbẹ́ òṣìṣẹ́ NLC pàṣẹ nínú àtẹ̀jáde tó fi síta wípé kí gbogbo òṣìṣẹ́ dẹ́yẹ sí lílo fóònù tàbí ríra dátà láti ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 tí a wà yìí láti ṣe ìdádúró àfikún owó tàrífù owó ìpè àti owó dátà lílò ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìgbésẹ̀ àjọ NCC yìí burú jáì, ó sì lè ṣàkóbá fáwọn òṣìṣẹ́ àtàwọn ará ìlú lápapọ̀, pàápàá jùlọ lásìkò tí ọ̀pọ̀lọpọ̀ ìlú tó le kókókó tí ọ̀pọ̀lọpọ̀ ìdílé kò sì rí oúnjẹ jẹ lásìkò tá a wà yìí. ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ní àwọn òṣìṣẹ́ yóò fẹ̀hónú hàn lórí ìgbésẹ̀ àjọ NCC yìí nípa ṣíṣe ìfẹ̀hónúhàn káàkiri kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà. àjọ NCL sọ nínú àtẹ̀jáde náà wípé fífi ẹ̀hónú hàn àwọn yóò jẹ́ ìkìlọ̀ fún ìjọba láti jẹ́ kí wọ́n mọ àkóbá tí àfikún owó tàrífù yìí lè ṣe fáwọn òṣìṣẹ́ tó ń gba 70,000 naira gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jù. ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kì í ṣe lásìkò tí ìjọba ń gbé owó iná mọ̀nàmọ́ná àti owó epo bẹtiró lọ sókè ni ó tún yẹ kí owó ìpè kóun náà kó tún gbé ẹnu sókè, tí eléyìí tó sì jẹ́ àkóbá ńlá fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ń lo ẹ̀rọ gàásímílétí. gbogbo ẹ̀ka àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ láwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ẹgbẹ́ míì ní àjọ NLC ti rọ̀ láti dẹ́yẹ sí iléeṣẹ́ MTN, Airtel àti Glo. NLC kò ṣàì képe ìjọba àpapọ̀, àjọ NCC àti ilé aṣòfin àgbà l'Àbújá láti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ mú kàn lẹ́kalẹ́ka ìjọba àti lẹ́kalẹ́ka ìbáraẹnisọ̀rọ̀
kí wọ́n ó dá àfikún owó tàríìfù padà sí bí àwọn ará ìlú bí wọ́n ṣe ń rà tẹ́lẹ̀. Àjọ NSC ní bí ìjọba bá kọ̀ láti ṣe eléyìí, ẹgbẹ́ òṣìṣẹ́ yóò tẹ̀síwájú pẹ̀lú ìfẹ̀hónúhàn tó ṣe àti pé àwọn tún lè dẹ́yẹ sí iléeṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà.